السلام عليكم ورحمة الله تعالى وبركاته. النبي نيا سلام سيا كاسيدا سلام قدوران يعني. èmi wà tún sálámà sábà gbogbo ẹni tí o bá ti dáhùn sálámà dáadáa lẹ́gbẹ̀rẹ̀ gbégbájú fún asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ya himmata sheikh ahmed tijani uhdud lana fi hadha almahdud. mo kí ibi tí mo dojú kọ ọ̀dọ̀ olórí wa mo fi ìmọ́lẹ̀ ta kọ́kọ́ Maulana Isa Ruhullah mo fi kíyìn torí tí mo lè fi kíyìn tó lè dùn mọ́ yín nínú náà nù ọlọ́run kó járe yín pẹ́ bàbá. Àmín. Torí àsìkò mo fi àfàwà Awal Cash mo fi kí ibi tí mo dojú kọ yìí àwọn bàbá wa láti Abuja mo kí gbogbo àwọn bàbá mo kí jama lọ́kùnrin mo kí gbogbo azakirun àti gbogbo ẹni tó ti ṣiṣẹ́ àti ẹni tí ó tún ṣiṣẹ́ mo wá kí àfàwà Waliyullah àwa azakiru àbíká ní àwa azakirun díẹ̀ nínú wa tá a là ń polówó Ànábì Muhammad tá a sì là ń polówó Maulana Ahmad Tijani àti Maulana Alhaji Ibrahim díẹ̀ nínú wa ló mú ìwà àwọn bàbá yẹn o. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwa zakirun òǹkálukú wa ẹlòmíì àníyàn rẹ̀ ti ga jù amáfàwà Waliyullah ọlọ́run ló perfect yín báyìí ẹ̀ṣẹ̀ ìbẹ̀rẹ̀ ni ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láéláé. Àmín. In tó gbé wa pọ̀ láyé tá a kọ́kọ́ jọ ṣe challenge ni bó tiẹ̀ jẹ́ pé ọ̀tẹ̀ ló bẹ̀rẹ̀ challenge náà lọ́dọ̀ àfàwà Kishki ọ̀tẹ̀ ló gbé challenge náà pé Àdìgún àti Wàlíù láìpọ̀ wàláhì ọ̀tẹ̀ ni àmọ́ngbà tọ́ba mi sì rí i pé kò sí kọ́nu kọ́hónú àwa méjèèjì ọlọ́run sì ní àríṣe àwa méjèèjì lágbàáyé ńjọ́ náà àfàwà Waliyullah iṣẹ́ kan náà lájọ ń ṣe ọlọ́run kó wọlá ẹni tẹ́ gbà fún ní tunu tẹ́yìn Maulana Isa Ruhullah kó wá wọlá himma Maulana Alhaji Ibrahim kó wọlá Ànábì Muhammad èyí tá à ń ṣe ọlọ́run dákun jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé ọlá Ànábì Muhammad. àtọ̀ ìfúsára àmú àná. Rakibiya ya mama mawatina khairin nasi lisayri samama Ibrahim shaykhuni fahal ya tura kibadi inni unihu bibabihi wa amshi bitadibil litoha annabi musallima unaji aminallahi khazina sirrihi famuti dhawil faqati kanzan wa magnama Ibrahim oni unadihi toha annabi unadihi toha munamina muhammadan ataka khadimun shaibul fawdi ودوا شيخني أذكر حالي كي أذكر حالي أم كفاك فإنما تكرمت لي من قبل ما كنت ملزما شيخني مكارم أهل الجود مكارم أهل الجود فيك تجمعت أقبصر النبي فقد عشت أسخى الناس بل دمت أكرما أني محبا فكيرا سائلا جاشا يجوب الفيافي النبي هذا شيبا ومهرما أني فإنك إلى محمد فإنك أنت وبايو بوا النبي كما لولينا فإنك خير الناس من
خير أمة إلى خير مولى قد دعوت معمم الشيخ فصدت الوراء كي عبد الإله شفيعنا والحمد فيك فيك على وعظم ترياسكو أيوان كسرى أيوان كسرى هل دعاك وانظر بروز النبي إن كسرى تكهكرا أني كسرى كاش أكسرى أنو شروانو جاء محمد 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 بآياته الكبرى وقصدك أبصرا أني أكسرا أنو شروان جاء محمد يرتل ذكرا منذرا ومبشرا ترياسكو شيخني فقد سجد المعبود لله ناطقا فقد أنبه الكهان ما كان مدمرا إبتي موتي فوفو برهام ẹ̀gbọ́n tí ṣéyíkù wí ó ní sàlámùn àlàmọ́njà wọ̀húwọ́ bímọ ìkẹtì ìkẹ́kọ̀ọ́ mọ bẹ́ni tí ń bẹ Mẹ́kà kódà ó tún ń bẹ pẹ̀lú wa báyìí sàlámùn àlàmọ́njà wọ̀húwọ́ bímọ ìkẹtì bí anuwara kẹsìrà wọ́n kẹsà ẹ wò torí àsìkò ká lè tètè lọ. Torí àwọn tí wọ́n fẹ́ gbọ́ síkìrì mo wá sọ nínú Nurul Hidayati ẹ wo ẹ̀yin àyàn ẹ ṣáà máa lu gẹ̀gẹ̀ gẹ̀gẹ̀ ó ti yá mo sọ nínú Nurul Hidayah tí mo fi yan náà Muhammadu tí mo yan lórí mi Mawlaya Sharaj Ibrahim. Mo ní àwa ló kàlẹ́kìlá àbí tala kọ́kọ́ dá ànábì ni àwa ló kàlẹ́kìlá baharul wururi nurul hidayati nurul hidaya nurul hidayati Mustafa ladina àwa ló kàlẹ́kìlá baharul wururi nurul hidayati. Kó má dé lálejò kó rọra máa ró àìsè. Gbogbo ẹni tá nàbì bá ń bẹ lára rẹ̀ bíi tèmi, ó yá dìde fún ànábì kó wá bẹ́rí fún iṣẹ́ ńlá. Àbí ta la kọ́kọ́ dá? Ìmọ̀lẹ̀ wo la kọ́kọ́ dá? Ìmọ̀lẹ̀ ànábì ni. Mo ní gbọ́ Muhammadul Mustafa. Muhammadul Mustafa. أولاه مولاه كل العطايا وعدنا وعلاه أواه ثم هداه فتدى نفر بهديه وبوهي دل فكر أجنوي أوال خلق النبي نور الهداية مني قد اصطفى المصطفى قد اصطفى المصطفى قد اصطفى المصطفى من مصطفى وصفى ذل مصطفى وصفه من أجل قربا ودا يا مصطفى سيدي يا مصطفى سيدي يا مصطفى سيدي يا يا نور النور يا نور النور الهدى هدى 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 يا نور النور النبي هدى
huda dada. Ya Mustapha Sayyidi, ya Mustapha Sayyidi. Bami akunawo, akunawo anabi. Ya Mustapha Sayyidi, ya Mustapha Sayyidi. Ya nura nuru, ya nura nuru huda, huda, huda dada. Allahumma Allahumma sallallahu Allah sallallahu ya wasi alisani sallallahu Allah sallallahu Habibi shada tayre mai Allahumma oya wale mo fẹ́ gbé máìkì lẹ̀ oya ya Rasulallah kuziyadi fatadara kini fanta Ya Rasulallah kuziyadi fatadara kini bọ́ọ̀lù ìlànṣẹ́ bàṣẹ bá náwó sí ìlú mọ́kàrò káì. bàṣẹ bá náwó sí ìlú mọ́kàrò ó sì tún sí Mọ̀dínà gbogbo ayé ẹ wá gbọ́ mọ́kà ló dàgbà sí tiwa ìwúre ọ̀rẹ́ fèrè mọ́kà àwọn jàǹbá mọ́kà àtàwọn amúnàfẹ́kì wọ́n bínú mú ọmọ mi wípé kó mi àlọ́ nígbà tó dé Mọ̀dínà àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ àwọn ń pè bọ́lá níbà. Ya Rasulallah kuziyadi fatadara kini Oya mo fẹ́ gbé báyìí lẹ̀. Ìdá ìyá Sheikh Ibrahim Gazali wàrà. Tekbir. Tekbir. Aki Azakir wa Adigo Ismail. إلى الأمام إن شاء الله ورفعناه مكان عليها. Oto, Oto, Oto. Alhamdulillah. Alula, Oto, Boucher.